Ẹ kú dédé àkókò yìí ẹ̀yin olólùfẹ́ Jígí Alára 24 tí ó kalẹ̀ sí ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa mà dúpẹ́ lọ́wọ́ yín bí ẹ ṣe kúkú ń bá wa lọ. Ojú tẹ̀sí fi ń wò wá kò ní fọ́, etí tẹ̀sí fi ń gbé wa kò kúkú nídìí. Ọmọ yín náà ni ọ̀rẹ́ yín, àbúrò yín náà ni oníròyìn yín fún títí tòní, Ajíbádé Emmanuel Olúwatómọ̀. Àkórí ìròyìn tí mo sì mú wá fún yín ni ọ̀rọ̀ ààbò. Ilẹ̀ Nàìjíríà sì tí ó ń gba àfiyèsí púpọ̀. Ọ̀rọ̀ ààbò ilẹ̀ Nàìjíríà sì ń jẹ́ ọ̀kan lára àwọn ọ̀ràn pàtàkì tí àwọn ará ilẹ̀ yìí ń fi jíròrò lójoojúmọ́, láti ọ̀dọ̀ àwọn ajínigbé, àwọn adigunjalè, àwọn ọlọ́tẹ̀ títí dé àwọn ìjà láàárín àwọn àwùjọ. Ọ̀rọ̀ ààbò ti di ohun tí ó jẹ gbogbo ènìyàn lógún. Ní ọ̀pọ̀ agbègbè orílẹ̀-èdè Nàìjíríà, àwọn aráàlú ń dojúkọ oríṣiríṣi ìpèníjà ààbò ní apá àríwá, ìwọ̀ oòrùn àti àríwá àárín gbùngbùn. Àwọn ẹgbẹ́ adigunjalè sì ń kọlu àwọn abúlé ọ̀nà ìrìnàjò àti àwọn ọkọ̀. Ìyẹn sì ti mú kí ọ̀pọ̀ ènìyàn fi ilé tí wọ́n ń gbé sílẹ̀, tí àwọn míì sì ń gbé nínú ìbẹ̀rù. Ní apá àríwá ìlà oòrùn, àwọn ọmọ ogun àti àwọn agbófinró sì ń bá àwọn ọlọ́tẹ̀ jà. Bí ó tilẹ̀ jẹ́ pé wọ́n ti ṣàṣeyọrí ní ọ̀pọ̀ iṣẹ́ ààbò, àwọn ìkọlù kan sì ń ṣẹlẹ̀ lọ́kọ̀ọ̀kan, èyí tó fi hàn pé iṣẹ́ náà kò tíì parí. Bákan náà, ọ̀rọ̀ jíjìyàn gbé ti di ìṣòro ńlá láwọn oṣù tó ṣẹ̀ṣẹ̀ kọjá yìí. A ti gbọ́ nípa jíjí àwọn akẹ́kọ̀ọ́, àwọn olùkọ́ àti àwọn arìnrìn-àjò gbé ní oríṣiríṣi agbègbè ilẹ̀ yìí. Ìṣẹ̀lẹ̀ wọ̀nyí ti mú kí àwọn ènìyàn béèrè fún ìgbésẹ̀ tó lágbára sí láti ọwọ́ ìjọba. Nítorí ìṣòro ààbò yìí, àwọn olóṣèlú àti àwọn amòye ààbò àti àwọn aráàlú ti ń jíròrò lórí bí a ṣe lè tún ètò ààbò orílẹ̀-èdè ṣe. Ọ̀pọ̀ ènìyàn gbà pé ó yẹ kí a ṣe àtúnṣe láti lè kojú àwọn ìpèníjà tuntun wọ̀nyí. Ọ̀kan lára àwọn àbá tó ń gba àfiyèsí ni dídá ọlọ́pàá ìpínlẹ̀ sílẹ̀. Àwọn tó ń ṣàtìlẹ́yìn fún ẹ̀rọ náà sọ pé ọlọ́pàá ìpínlẹ̀ yóò mọ agbègbè wọn dáadáa, wọn yóò sì lè fèsì kíákíá sí àwọn ìṣẹ̀lẹ̀ àìlera ààbò yìí náà. Ṣùgbọ́n àwọn míì ń ṣàníyàn pé ètò náà lè jẹ́ ohun tí àwọn olóṣèlú lè lò ní ọ̀nà tí kò tọ́. Bí ó ti wù kí ó rí, ọ̀pọ̀ ènìyàn rí i gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn àtúnṣe ààbò tó ṣe pàtàkì jùlọ ní ọdún yìí. Ní àkókò kan náà, àwọn ẹ̀ka ààbò orílẹ̀-èdè ń fi dá àwọn aráàlú lójú pé wọ́n ń ṣiṣẹ́ takuntakun láti dènà ìwà ọ̀daràn yìí. Wọ́n ń ṣe àwọn iṣẹ́ ogun, ìwádìí àṣírí àti àwọn ìgbésẹ̀ míì láti mú àlàáfíà padà sí gbogbo agbègbè. Àwọn amòye tún sọ pé ìṣòro ààbò kò dá lórí agbófinró nìkan. Wọ́n gbà pé àìníṣe, òṣì àti àìní àǹfààní fún àwọn ọ̀dọ́ tún ń dá ìṣòro náà sílẹ̀. Nítorí náà, wọ́n ní pé ó ṣe pàtàkì kí ìjọba tún fojú kó àwọn ìṣòro wọ̀nyí bí wọ́n ṣe ń ṣiṣẹ́ lórí ààbò. Ní òpin, ohun kan ṣoṣo ní gbogbo ará Nàìjíríà fẹ́ rí: orílẹ̀-èdè tí ààbò wà. Nǹkan tí gbogbo aráàlú fẹ́ rí nìyẹn. Orílẹ̀-èdè tí ààbò wà, ibi tí àwọn ọmọ lè lọ sí ilé ẹ̀kọ́ láìsí ìbẹ̀rù, bẹ́ẹ̀ ni, ibi tí àwọn oníṣòwò lè ṣiṣẹ́ ní àlàáfíà, àti ibi tí gbogbo ènìyàn lè gbé ayé wọn láìsí ewu. Láìsí àní-àní,
ọ̀rọ̀ ààbò yóò sì máa jẹ́ ọ̀kan lára àwọn kókó pàtàkì tí àwọn ará Nàìjíríà yóò máa jíròrò ní àwọn oṣù tó ń bọ̀. Èmi ni akọ̀ròyìn yín. Ẹ ṣeun fún bí ẹ ṣe ń tẹ̀lé wa. Ẹ ṣé. Báyìí náà sì ni a rí mọ́ ní orí ìròyìn títí tòní. Ẹ ṣé gan-an. Ó dàbọ̀. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.